ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá ẹ fura o, pánsá ò fura pánsá já sínú iná, àjà ò fura àjájì o. Ẹ mà fura, àwọn jàǹdùkú darandaran àtàwọn agbébọn wọ́n mà tún ti ya wọ ilẹ̀ Yorùbá. Ẹ fura o, ìfura làgbà ògùn, bẹ́ẹ̀ sì ni ìfura lògùn àgbà. Àwọn àgbáríjọpọ̀ àlùfáà ìjọ àgùdà tá a mọ̀ sí Catholic Bishop ni wọ́n ti fi ohùn yìí tí wọ́n fi léde o, tí wọ́n sì fi ohùn òkè sọ̀rọ̀. Ẹ̀ka títí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ti ń rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo àgbáríjọpọ̀ àwọn gómìnà ní ilẹ̀ Yorùbá kí wọ́n ó fura o, nítorí wípé àwọn agbébọn àti àwọn agbésùmọ̀mí wọ́n tún ti ya wọ ilẹ̀ Yorùbá sí lọ́pọ̀ yanturu, pàápàá jùlọ lágbègbè Òkè Ògùn gẹ́gẹ́ bí àtẹ̀jáde yìí ṣe wí. Ìpè náà ló jáde lẹ́yìn ìpàdé ọlọ́jọ́ méjì tó wáyé ní ìlú Ìbàdàn, níbi tí àwọn àlùfáà náà tí wọ́n ti ké gbàǹjarè ìbò sítò ṣe ti gbogbo àwọn gómìnà ní ilẹ̀ Yorùbá wípé àwọn ìjínigbé tó ń ṣọṣẹ́ tó sì ń wọ́pọ̀ lásìkò tá a wà yìí àti ìdigunjalè tó fi mọ́ oríṣiríṣi àwọn ìwà ọ̀daràn míì tó ti ń wọ́pọ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ìpínlẹ̀ Ògùn, èyí tó sì yẹ kí àwọn gómìnà ilẹ̀ Yorùbá kí wọ́n tètè fi wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá lórí ọ̀rọ̀ náà. Alága àwọn bíṣọ̀bù ìjọ àgùdà ẹ̀ka títí ìlú Ìbàdàn, Bishop Gabriel Abẹ́gúnrìn, òun ló ṣàlàyé nínú àtẹ̀jáde kan tó wáyé lẹ́yìn ìpàdé náà. Ó pe ìpè sí etí gbogbo àwọn gómìnà wípé ìdúnkokò àwọn agbésùmọ̀mí ó máa ti ń wọ́pọ̀ ní ilẹ̀ Yorùbá báyìí. Bí èyí yóò bá sì dópin, àfọwọ́sowọ́pọ̀ gbogbo àwọn gómìnà ilẹ̀ Yorùbá mẹ́fẹ̀ẹ̀fà ni wọ́n gbọ́dọ̀ wà ní ìfọwọ́sowọ́papọ̀ kí wọ́n sì pèsè àwọn irinṣẹ́ tó ta lẹ́nu, àwọn irinṣẹ́ tó dúró déédéé fún gbogbo àwọn ẹlẹ́ṣọ́ aláàbò, bẹ́ẹ̀ kí wọ́n sì máa san owó oṣù wọn bó ṣe tó àti bó ṣe yẹ. Eléyìí yóò jẹ́ kí ìwà ìgbésùmọ̀mí àti àwọn ìwà kòtọ́ míì kó tètè dópin, torí àwọn ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n bá rí irinṣẹ́ tó dára tí wọ́n sì ń gba owó oṣù kíákíá, wọ́n lè jára mọ́ iṣẹ́ tí wọ́n bá gbélé wọn lọ́wọ́. Nígbà tó ń ṣàlàyé bí ìjínigbé bó ṣe gògò lásìkò yìí, pàápàá jùlọ lágbègbè Òkè Ògùn ní ìpínlẹ̀ Ọ̀yọ́, àlùfáà Abẹ́gúnrìn ó sọ nípa ìbátan rẹ̀ obìnrin tí wọ́n jí gbé. Ó ṣàlàyé síwájú sí wípé àìsí ètò ààbò tó perégedé tó fi gbọ̀rọ̀ jẹ́ka lágbègbè Òkè Ògùn òun ló jẹ́ kí ìbátan òun obìnrin náà kó bọ́ sí ọwọ́ àwọn ajínigbé ní abúlé kan ní ìlú Ìwéré Ilé láti ìlú Ìbàdàn. Ọjọ́ karùn-ún ló lò lọ́dọ̀ àwọn ajínigbé kí wọ́n tó fi sílẹ̀ lẹ́yìn tí àwọn san mílíọ̀nù náírà rẹpẹtẹ gẹ́gẹ́ bí owó ìtanràn. Gẹ́gẹ́ bí ó ṣe wí, ó ní bẹ́ẹ̀ ni wọ́n tún jí ọkùnrin kan gbé lábúlé wọn náà, wọ́n sì tún pa àbúrò rẹ̀ tó fẹ́ lọ gbé òkú ẹni tí wọ́n pa. Àwọn sọ́jà àti àwọn agbófinró yòókù tí wọ́n tún lọ pe àwọn ènìyàn yìí ni wọ́n tún ṣe wọ́n bí ọṣẹ tí ṣojú. Àwọn àgbẹ̀ kò lè lọ sóko tẹ́lẹ̀, bóyá wọn ò lè lọ sóko mọ́ báyìí o. Bẹ́ẹ̀ àwọn àgbẹ̀ yìí náà ni wọ́n ń pèsè oúnjẹ tí àwọn ará ìlú ń jẹ. Mọ́sà ń béèrè ní pé kí gbogbo àwọn ìjọba, pàápàá jùlọ àwọn gómìnà ilẹ̀ Yorùbá, ẹ wà ní ìfọwọ́sowọ́papọ̀, ẹ ṣàbòbò ilẹ̀ Yorùbá. Àwọn agbésùmọ̀mí wọ́n ti ya wọ ilẹ̀ Yorùbá o. Gẹ́gẹ́ bí àlùfáà àgbà ìjọ àgùdà náà bó ṣe wí, ó ní bí àwọn ènìyàn bá lọ sí ìlú Ṣakí, wọ́n pa àwọn ènìyàn níbẹ̀. Ó ṣàlàyé síwájú sí wípé ó ti lè débi wípé àwọn ènìyàn kan wọn ò fẹ́ rán àwọn ọmọ wọn lọ sí ilé ẹ̀kọ́ mọ́. Àlùfáà Abẹ́gúnrìn ó ṣàlàyé nínú ọ̀rọ̀ rẹ̀, ó ní tí ẹ bá gbàgbé lọ́sùn tó kọjá ní gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ló ké gbàǹjarè wípé àwọn agbésùmọ̀mí wọ́n ti sá kúrò ní apá Òkè Ọya tí wọ́n sì wọ ilẹ̀ Yorùbá láti máa hùwà láabi wọn. Eléyìí ni àlùfáà ìjọ àgùdà ló fi pariwo lóhùn òkè sí ìgboro sétí gbogbo àwọn gómìnà ilẹ̀ Yorùbá wípé ẹ má ṣàsùn pìyè, ẹ wá ojútùú àti ọ̀nà àbáyọ sí ọ̀kan ọ̀jọ̀kan àwọn àìsí ètò ààbò tó fẹsẹ̀ rinlẹ̀ ní ilẹ̀ Yorùbá.